Hello. Hello. Hello, Kalesa. Ẹ kalẹ́ mà. Yes, sir. Mo fẹ́ kẹ́ ẹ gbà mí nímọ̀ràn lórí ọ̀rọ̀ marriage mi nìkan. À ń gbọ́ yín mà. Alright. I got married early this year. So, I didn't try to conceive to see work. But ọkọ mi, ó like odi gan 2 weeks, I'm asking you. A week, I should mind you. And during that moment, I didn't need anything for. So, it's also a recently in your Monday. Mo ní pé kó jẹ́ pé oníkálukú kó mọ ojúṣe ẹ̀. Mo ojúṣe ẹ̀ kí mo ojúṣe ni pé ó fẹ́ máa di bùkátà tí mo ṣe ṣe ló ṣẹ́ bá ti lé mi lórí. Tó wá ti jọ Monday yẹn báyìí ló ti yàn mí lójú. Ọjọ́ Monday yẹn gbà tí mo dẹ̀ rí bẹ́ẹ̀ kí n tó jáde, mo bẹ̀ ẹ́ kọ́kàn mi lè kọ́ ọ̀gbọ́n bí bẹ́ẹ̀. Ìgbà tí mo tún délé lálẹ́ àná náà, mo tún bẹ̀ ẹ́ bákan náà ni kò jẹ́ bẹ́ẹ̀. And ó accept mi. Kò sí kọ́kọ́ kankan ò fún mi lówó, kó ṣe pé òun wọ́kọ́ ló dá mi lókòwò, kó ṣe pé òun fún mi lówó oúnjẹ jíjẹ tájọ ń jẹ nílé náà àjọ ń jẹ yìí. Now, mo wá lọ hospital ní last month. Gbogbo pé bá ṣe ń wá ọmọ kò bá mi dá sí, kò kí ń fún mi lówó, owó àpò ara mi náà ni mo máa ń san. So mo wá rí i pé ẹni yìí mi ò rí owó ọ̀tẹ̀ tó yẹ kéèyàn bímọ fún. At this point, ó ti tó èmi ní tí nínú mi pé tí kò bá ti change, mo máa ti sílẹ̀. So mo wá fẹ́ kẹ́ advice. Ẹ̀yin méjèèjì court for how many years kó tó di pé ẹ ṣe wedding? 3 years. Kí ni age yín mà? 29. Kí ni age arákùnrin yín? 34. Ẹ meet nígbà tẹ́ wà late 26. Yes, sir. Ẹ dẹ̀ court for good 3 years. Bẹ́ẹ̀ni, sir. Ẹ wàá mọ irú èèyàn tí ọkùnrin yẹn jẹ́ kó tó di pé ẹ ṣe wedding mà. Ẹ mọ irú èèyàn tó jẹ́ mà láàrin ọdún mẹ́ta. Pé bóyá kágàn lọkùnrin tẹ́ ẹ fẹ́, bóyá ó máa ń yan òdì. Ẹ mọ láàrin 3 years mà. Kò akágàn tó ṣèjì báyìí. Ìgbà tá à ń fẹ́ra mo ń ṣiṣẹ́ oṣù ni. Wọ́n sì mo ti ń dá ṣiṣẹ́ ọlọ́dẹ ti bless mi níwọ̀nba. Tó nǹkan tó máa ń sọ ni pé owó iṣẹ́ ti tèmi kí lèmi fẹ́ fi ṣe tí mi bá lè fi tọ́jú ara mi. Iṣẹ́ wo lòun ń ṣe? Plumber ni sà. Ṣéṣe wọn ò lọ déédéé ni àbí kí ló Ó ṣẹlẹ̀? lọ déédéé o, iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ déédéé, is doing well. Ó kàn sọ wípé iṣẹ́ ti tèmi kí lèmi fẹ́ fi máa ṣe. Ní kó tó di pé awẹ́ ní last year, ó fún mi ní 500,000. Wípé òun fi support business mi. Lásìgbà tó wá fún mi lówó yẹn tán, ó wá sọ fún mi ní after the month pé màá ní láti máa ṣe àkáǹtì fún òun. Mo wá ní pé kò possible. Mo ti ń ṣiṣẹ́ yìí kó tó di pé ó fún mi lówó mi ò lè máa ṣe àkáǹtì fún ẹ. So lẹ́yìn ìgbà yẹn ṣá, ó ṣàyàwó lọ́wọ́ mi, owó tó yáwó lọ́wọ́ mi, ó yá dédé 500,000 tó fún mi, ó yá padà lọ́wọ́ mi. Tí bá tí wá sí sí owó tó fún mi ńkọ́, ó máa ní pé ṣe bí owó tó jẹ mí ńkọ́, ó máa ní pé fóun náà fún mi lówó pé ká ṣe síra wọn tó mi ò dẹ̀ sí mọ́. And pápá ó máa rí náà, ó máa ń ṣe mí ọ̀dọ̀ ìṣiṣẹ́ ńgbà yẹn tó mi ò kí rí lè dìbò fún nísìnyí báyìí tá a ṣe wá máa ṣe mọ́. Ṣé kó tó di pé wedding yẹn ẹ kì í jà ń gbà yẹn tó máa ń keep malice pẹ̀lú yín? Ẹ wò pé àjọ àkóṣe pé àjọ ń gbé pẹ̀lú ra wá ń jà yẹn. A máa ń jà náà. Ẹ ti jọ ń gbé sìn, ìgbà wo lẹ ṣe wedding mà? Ìgbà wo lẹ ṣe wedding? February. This year? Bẹ́ẹ̀ni sà. Ẹ ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí? Ẹ wo sà, nínú last month, ṣé mi àtẹ̀jọ́ yòdìwọ́ náà ló ṣẹ̀ mí o. Ó dẹ̀ ta sí mi, èmi náà dẹ̀ ṣe é sílẹ̀ pé ìwọ ló ṣe nìkan ni mo máa bẹ̀. So ó ti wá rí i pé òdì yẹn ó ti lọ bí túbù. Bí àkọ́rọ́ ọmọ bó ṣe máa bẹ̀rẹ̀ bí mo yẹ múra láàárọ̀ tí mo lọ síbi iṣẹ́. Pé sọ fún mi pé bí mo ṣe ń lọ síbi iṣẹ́ yẹn kí n má wálé lálẹ́. So mo wá lọ fẹjọ́ ẹ̀sùn àwọn tó jẹ́ dádì fún kan tó ń ṣọmọ Ìbàdàn. Àwọn yẹn ṣáà tẹ̀lé mi lọ sílé. Ó ti ti géètì lẹ́yìn. A ní láti dúró bí 30 minutes kó tó ṣí géètì. Wọ́n ṣàbá wa sọ. Torí pé wọ́n ló ṣe ní adìkọ́ tó ṣe fún mi yẹn mo fi lẹ́ bàárà. So inú mi ò sì yọ sí i. Mi ò ta sí ẹníjọ́ kejì lẹ́yìn kárọ̀ òun náà ta sí mi. Nígbà tó tún dijọ́ kẹta, wọ́n ti ṣe sọ fún mi pé tí wọ́n tún jẹ́ ìdílé ọ̀sìn tó máa padà wá lé èké. So mo wá pa àwọn parents mi pé at this point, èmi gan máa kúrò. Wọ́n wá ní pé kí n má ṣe bẹ́ẹ̀ pé kí n tún lọ fẹjọ́ ẹ̀sùn àwọn tí mo fi fún padà. Mo ṣáà lọ fẹjọ́ ẹ̀sùn àwọn yẹn. Wọ́n tún bá wa dá sí pé èmi náà tún ń bú pé ìgbà tí kò tù mí lójú, ó yẹ kí èmi lè tù lójú. Ẹ ló mà. And yes sir. Ẹ má sọ kankan mọ́, ẹ má sọ kankan. Marriage tẹ́ ṣe ní February. Tẹ́ ṣe ní February ló ti
ní complete ó ti pọ̀ tẹ́lẹ̀ ní tẹ́ máa ṣe fíìmù lélẹ́yìn ṣọ́kọ yín ti wà ń bẹ̀ yẹn ṣọ́ ti dé lálẹ́ yìí. mi ò tí ì délé. ẹ̀yin ò tí ì délé. bẹ́ẹ̀ ni sà. ok ṣé ọkọ yín máa ń gbọ́ program yìí. rárá sà. wọn kì í gbọ́. bẹ́ẹ̀ ni. tí ẹ bá délé ní alẹ́ yìí. bẹ́ẹ̀ sà. mọ́ kọjá lálàá mi ọjọ́ kan là á kọ́ tí ẹ bá délé lálẹ́ yìí ẹ má bá ọkọ yín jà o. okay sà. ṣùgbọ́n màá fẹ́ kẹ́yìn àtọkọ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fọ́ọ̀mù round table lálẹ́ yìí méjì ẹjọ́ jókòó báyìí. lágbájá mo fẹ́ rí ẹni tẹ́ bá ń pera yín ṣó ti yé yín mà bí life wire mi lẹ́ ń pè ní o bí generator mi ní o bí ọ̀ní ní o ẹ ṣàpèrà yín nìkan ẹ jọ fọ́ọ̀mù round table ṣé ẹ wà pẹ̀lú mi mà. bẹ́ẹ̀ ni sà mo ń gbọ́ yín sà. àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi ẹ wá sọ fún ọkọ yín látòkè délẹ̀ pé mi ìrùkè marriage lè fly o pẹ̀lú bá a ṣe ń ṣe yìí o àdẹ̀ tí ìbímọ báyìí sìn àwọn nǹkan tó ń ṣe láàrin February tá a fẹ́ra wá ń sìn lélẹ́yìí ṣé ẹ gbọ́ mi arábìnrin. mo ń gbọ́ yín sà. ó ní pé kí ni mò ń fowó tèmi ṣe torí ìyẹn ò tọ́jú mi iṣẹ́ ẹ̀dẹ̀ ń lọ déédéé mò ń fàdó àrùn ẹ̀ lọ́wọ́ ṣé tó bá tọ́jú mi ṣó léèwọ̀ ni ó yá mi lọ ẹ̀ ó fún mi lówó tó gbà padà lọ́wọ́ mi a máa jà nú lé a máa yan òdì nú lé tá a bá ti jà èyí ọmọ tí mò ń wá káàkiri ò fún mi wọ́n nẹ̀rẹ̀ mí náà mò ń náwó lórí ìrìn àjò yẹn káàkiri lórí business tí mò ń ṣe ẹ pọ̀ máìndì yín fún ọkọ yín ẹ jọ kìí ṣèjà o ṣé ń gbọ́ mi mà àlàyé ni o àlàyé ni o ẹ jẹ́ kó yẹ pé ẹ ti súnkàn gírí pẹ̀lú àwọn ọ̀wà tó ń wù yìí ṣé ń gbọ́ mi arábìnrin. mo ń gbọ́ yín dáadáa sà. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má ti kẹ́rù ní tó ń kọ̀ọ̀kan yẹn ẹlòmíì last month ni wọ́n ṣe wedding tiwọn ọkọ rẹ̀ ń lù lọ́wọ́ báyìí ẹlòmíì ìyàwó gan ló ń lu ọkọ ẹ̀ lọ́wọ́ báyìí àwọn náà dẹ̀ṣẹ̀ wedding this very year ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìrìnàjò gbéyàwó ṣùgbọ́n tí yìí mà ẹjọ́ form round table tó bá ṣe é ṣe gan ẹ kúnlẹ̀ orí ìkúnlẹ̀ kó ní dé national lè tó yẹ air service ló ń ṣe ẹ wà lórí ìkúnlẹ̀ yẹn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ fi ṣàlàyé everything fún pé ó ti sú mi o ó ti sú mi o ṣé mò ń sọ̀rọ̀ arábìnrin. mo ń gbọ́ yín sà. etí kẹ́ ẹ sọ nìyẹn kẹ́ ẹ wá gbọ́ nǹkan tí ó tẹnu ẹ̀ jáde kẹ́ ẹ tún wá pè mí padà mà ṣe gbọ́ mà kẹ́ ẹ tún wá pè mí padà mà ẹ lè mú nọ́mbà mi lórí ètò yìí ó ṣe jẹ́ nìyẹn mà. sà torí the last time ṣé mi àti ẹni tí kan bá wa dá sí gbàtà wá délé tí a jọ ń sọ̀rọ̀ pé àwọn kan tó ṣe yìí kò dé mọ́ mi nínú nǹkan ọ̀pọ̀ ó sọ fún mi wípé èmi ò ní voice nínú marriage yìí. hello ma yes sir ṣé ẹ tí ìrẹ́dì kankan tó ń tàn yín ní gbòòrò mà. rárá sà. ẹ farabalẹ̀ èyí tí mo ní kẹ́ ẹ ṣe yẹn lọ ṣe lálẹ́ yìí kẹ́yìn wá pè mí padà. okay sir. ṣe gbọ́n mà ẹ̀yẹ lọ ṣe. okay sir. ọ̀rọ̀ yín ò ní dàrú. àmì sà ẹ ṣe sà. yes ma.